ó yá o. ibì kan bẹ tó gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá ibo nípò nǹkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ìṣó. ọmọ kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi. lákọ̀ọ́kọ́ ná ìbéèrè kan tó gbọ́kàn àwọn èèyàn ni pé níbo ni Rohim ọmọ Adédoyin wà ná? ó ti padà sí Nàìjíríà ni àbí ó sì farasin sílẹ̀ òkèèrè? ṣébi tó wà kò ṣeé wá rí? ṣé ibi tó wà farasin tó bẹ́ẹ̀ gẹ́ tọ́wọ́ òfin òfin lè tó? àti pé ẹlẹ́ṣẹ̀ yóò sá nígbà tẹ́nikẹ́ni ò lè ń lọ̀rọ̀ yìí jẹ́? ìbéèrè yìí àtọ̀pọ̀ àwọn ìbéèrè míì ń làwọn èèyàn ló ń béèrè tó sì ń wá ìdáhùn ní tòótọ́. tèmi ń tiyín tòótọ́ ó ti nira wàyí fún Abdulrahman Adedoyin ẹni tó ní Hilton Hotel nílùú Ilé-Ifẹ̀ láti gọ sábẹ́ ẹ̀ka kan ibi tí ó bá tiẹ̀ wá lòun ó fara pamọ́ sí kò sí mọ́ fún ọkùnrin olówó tàbútàbú náà. Adedoyin lẹni táwọn èèyàn gbà pé ó nípò ó lágbára ó sì tún léèyàn ní ọ̀rọ̀ eléyìí tí àwọn èèyàn ń gbé pò yẹnu. àmọ́ lásìkò yìí ọ̀rọ̀ ti yíwọ́ fún un báyìí o pẹ̀lú bó ṣe ti farahàn pé ohun tó ń sá fún ni wọ́n á fún un jẹ lọ́jọ́ ìgbẹ́jọ́ tó ń bọ̀. àní kan ò sí ń bẹ̀ pé adájọ́ Adépèlé Òjó tó ń gbẹ̀sùn lórí ikú tó pa Timothy Adégòkè lẹ́yìn tó sùn sí Hilton Hotel tó jẹ́ òtẹ́ẹ̀lì Adédoyin kò ní fi gbá kan bọ̀ kan nú rárá. àbájọ tí adájọ́ ilé-ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú Òṣogbo tí ṣolúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun náà tó fi sọ pé dandan lá àfi kí Adédoyin ó jẹ́jọ́ torí pé Adédoyin lẹ́jọ́ jẹ́. ṣáájú kí n tó mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wá lórí ọ̀rọ̀ Adédoyin yìí ẹgbọ́n tí agbẹjọ́rò tó dámúṣe yìí sọ. tí ó bá jẹ́ ẹjọ́ tí à ń rò lọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni àwọn agbẹjọ́rò ìjọba ni wọ́n nílò láti máa bi àwọn tí a fẹ̀sùn kàn torí ibo ni ọmọ ibo ni àbúrò ẹni tí a ń pè l'Adédoyin níbo ló wà títí di bá a ṣe ń sọ̀rọ̀ àti ìmọ̀ ibi tán wà. ṣùgbọ́n nǹkan kan wà nínú ẹsẹ̀ òfin tí mo rò pé ó yẹ kí àwọn ènìyàn wa kí wọ́n kàn ṣàkíyèsí à ń pè nǹkan kan ní doctrine of last sin pé ẹni tí wọ́n pa yìí o ta ló rí gbẹ̀yìn. èyí ṣe pàtàkì gan-an tá a bá ń ṣe ètò ẹ̀sùn ìpànìyàn last sin. a dẹ̀ ti rí nínú ìgbẹ́jọ́ Ìgò versus State a ti rí nínú Gabriel versus State tó yẹ pé 1989 ìyẹn wà nínú 5 Nigeria Weekly Law Reports. ilé ẹni tí ta ni wọ́n pa ilé ẹni tó lọ gbẹ̀yìn ọ̀dọ̀ ẹni tó sùn sí òun yẹn ó di dandan kó jẹ́wọ́ tàbí kó sọ pé ó dá o ẹni tó wálé mi lánàá o tó mọ̀ gógóró o tọ́nà ọkùn lọ́rùn o bóyá autopsy wà ńlẹ̀ o kò sọ autopsy ńlẹ̀ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìyẹn ló ní jẹ́jọ́ jẹ́ ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà àfikọ́ lọ́hùn kó máa ṣọ́ wa. ẹ̀yin èèyàn wa ṣé ká má parọ́ ká má tanra wa jẹ àwọn agbẹjọ́rò tí Adédoyin gbà jẹ́ àwọn agbẹjọ́rò tí wọ́n ti ṣe gudugudu méje yàyà tó pọ̀ lórí pé k'Adédoyin lè jàjàbọ́ kúrò lábẹ́ páńpẹ́ òfin yìí. tèmi ń tiyín tòótọ́ o iná ti jó dórí kókó. Adédoyin àtàwọn agbẹjọ́rò rẹ̀ wọ́n ti gbàgbé ni wípé kùkùté lọ̀gá àgbẹ̀ Èdùmàrè lágbẹjọ́rò tó ṣọ̀gá gbogbo sáànù ayé yìí. àbájọ tó fi jẹ́ pé kò sí bí tí àgbẹ̀ kò sí bó ṣe lè tètè jí dé oko tó síbẹ̀síbẹ̀ ẹ̀kú wájú làgbẹ̀ kí kùkùté
ẹni bá sì mí kùkùté ńkọ́ ara rẹ̀ ní mì. ọ̀rọ̀ Timothy Adégòkè tí wọ́n ṣekú pa sí Hilton Hotel tó jẹ́ òtẹ́ẹ̀lì Adédoyin àti ọ̀rọ̀ Abdulrahman Adédoyin tó ń jòwèrè láti jàjàbọ́ kúrò lẹ́nu idà ìdájọ́ ilé ẹjọ́ yìí gẹ́gẹ́ bẹ́ran ọdẹ ti máa jòwèrè lẹ́nu pàkúté ọdẹ ló dàbí igi àdárọ̀ àti olóko ń rẹ́kẹ́ igi àdárọ̀ ń rẹ́kẹ́ olóko ṣùgbọ́n ó ṣe pàtàkì ká mọ̀ pé ó ti farahàn o pé olóko ìyún abẹ ìdájọ́ òdodo ni yóò pàpà figi àdárọ̀ Adédoyin sun iṣu jẹ. ẹ má gbàgbé wípé Adédoyin àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 6 míì ló ń jẹ́jọ́ lọ́wọ́ káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó kalẹ̀ sílùú Òṣogbo. èèyàn àtiró wọlé eégún àtiró jáde ta ni o mọ̀ pé èèyàn àtiró tó wọlé òun léegun àtiró tó jáde. ẹ̀wẹ̀ nísinsìnyí táwọn agbẹjọ́rò tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò tí ń bẹ lábẹ́ iléeṣẹ́ agbẹjọ́rò àgbà nì tó jẹ́ ìlú mọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà SAN tí wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n nílò àṣẹ ìjọba kó tó lè di wípé wọ́n ó wá láti wá gba ẹjọ́ olóògbé àti mọ̀lẹ́bí rẹ̀ rò. ó ti farahàn báyìí o wípé ohun tá à ń retí ní Fayat èyí ní ìwé àṣẹ òfin tí ó fàyè gba Fẹ́mi Fálànà láti kọjá lọ sílé ẹjọ́ láti gba ẹjọ́ olóògbé ẹni tí wọ́n ṣekú pa ní Hilton Hotel èyí ní Timothy Adégòkè rò nínú ìgbẹ́jọ́ tó ń bọ̀ láti lè taari àwọn ìbéèrè tó ṣe kókó àwọn ìbéèrè tó ṣe pàtàkì bí ọ̀rọ̀ nípa CCTV ọ̀rọ̀ nípa báwo ni wọ́n ṣe gbé olóògbé yìí jù síbi tí wọ́n ní wọ́n ti rí ìbéèrè nípa báwo ló ti jẹ́ tí wọ́n fi gbé e sin ǹjẹ́ ni wọ́n tẹ̀lé àwọn ìlànà bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àrọwà wá lọ sọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹni tó jẹ́ adarí lẹ́ka ètò ìdájọ́ àgbà ọ̀jẹ̀ amòfin jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun láti dákun dábọ̀ gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ ọ̀hún láti fi ààyè sílẹ̀ fún agbẹjọ́rò tí gbogbo ojú ń bẹ lára rẹ̀ yìí tí wọ́n ń retí wípé yóò gba ẹjọ́ olóògbé àti mọ̀lẹ́bí olóògbé rò láti wá sílé ẹjọ́ o nínú ìgbẹ́jọ́ tó ń bọ̀ èyí ní Fẹ́mi Fálànà táyé ń retí a sì nígbàgbọ́ pé láìpẹ́ jọjọ fùrọ̀ ó là nítorí pé ó ti ń dojú sísù. mo ti ń tẹ̀lé ọ̀rọ̀ Adédoyin fúngbà díẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo ṣàkíyèsí tó fẹ́ jẹ́ pé kò yé àwọn ènìyàn wa ni pé agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà tí ò bá jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ó fún wọn ní ìwé mo gbà ẹ́ láàyè tá à ń pè ní Fayat àwọn fúnra ara wọn ò lè sọ pé àwọn làwọn fẹ́ rojọ́ afẹ̀sùnkàn ẹ̀ agbẹjọ́rò ìjọba ọ̀ agbẹjọ́rò fún ìjọba òun ni ó máa ṣe irú ẹjọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n a lè wá rí irú agbẹjọ́rò míì bíi Fálànà àti àwọn tí àwọn ẹbí àbí táwọn ará bá gbà wípé kó jókòó láti mú gbálẹ́gbẹ̀ẹ́ tàbí láti ran agbẹjọ́rò fún ìjọba lọ́wọ́ èyí ni a máa ń pè ní watching brief púpọ̀ nínú àwọn awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ yìí ló fẹ́ dàbẹ́ ní wípé àwọn ènìyàn wa ó fẹ́ dàbẹ́ ní pé wọn ò fẹ́ nígbẹ́kẹ̀lé tó lórí bí ọ̀rọ̀ ṣe ń lọ ṣùgbọ́n mo fẹ́ fi dá wọn lójú ó lè dàbẹ́ ní pé kò yá ṣùgbọ́n ohun tí à ń pè ní páńpẹ́ òfin ó máa ṣiṣẹ́ ìdánilójú àti ìfọkàntàn òun ni mo fẹ́ ká ní sí adájọ́ tí ẹjọ́ yìí tó wà níwájú wọn tó rà mọ̀ wípé irú ẹjọ́ yìí kò ń ṣẹjọ́ tí wọ́n máa sọ pé ìṣe ni wọ́n fi sí abẹ́ aṣọ tá a máa sweep under the carpet rárá o eléyìí ti di gbàgàdì kò ń ṣe ẹjọ́ tí a kàn lè sọ pé báyìí ní ká ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀
irú ẹjọ́ bẹ́ẹ̀ ni mo ti ṣe. ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fáṣùgbà mi dé. ẹ ò Ọlákúnlé mi Fáṣùgbà. Fáṣùgbà mi. nínú ìròyìn míì pásítọ̀ Enoch Adeboye ti wí pé kò dájú rárá pé ètò ìdìbò 2023 yóò wáyé o. olùdásílẹ̀ ìjọ Redeem pásítọ̀ Adeboye wí pé lóòótọ́ o Ọlọ́run Elédùmarè ò tí ì bóun sọ̀rọ̀ nípa ìdìbò ọdún 2023 tí ó wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà bóyá yóò wáyé o tàbí ètò ìdìbò ọ̀hún ò tiẹ̀ ní wáyé rárá. ó ní bóyá ẹnìkan ni ó jáwé olúborí tàbí ẹnìkan ni ò ní jáwé olúborí. ó ní ṣùgbọ́n ta ní jẹ́ mọ̀ bóyá ìdìbò ọ̀hún ò wáyé gan tàbí kò tiẹ̀ ní wáyé. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àìsí ìfọ̀kànbalẹ̀ àti àìsí ààbò ti gògò ní Nàìjíríà báyìí ju ti ìgbàkigbà rí lọ. bákan náà ló tẹnumọ́ wípé ǹjẹ́ lára ẹni tó lè fọwọ́ ẹ̀ gbóyà wípé ètò ìdìbò ọdún 2023 yóò wáyé bí? ṣùgbọ́n a ò rẹ́nikẹ́ni tó lè dìde dúró lórí ẹsẹ̀ rẹ̀ kó sọ pé ètò ìdìbò ọ̀hún yóò wáyé. pásítọ̀ Adébóyè ó wípé kò farahàn bẹ́ẹ̀ ni kò dájú pé ètò ìdìbò 2023 yóò wáyé. ẹ gbọ́rọ̀ díẹ̀ látẹnu pásítọ̀ Enoch Adeboye. You can't go to Kaduna by road. You can't go to Kaduna by air. You can't go to Kaduna by train. Question number one, why Kaduna? Question number two, who is trying to isolate Kaduna? Question number three, why? Question number four, after Kaduna, which next? More than 80% of all the oil we are producing is being stolen. And nobody had denied it. It came from the government. Number one, who is the one stealing the oil? Number two, where is the money going to? 80% of what should have been the income of a nation is going to the hand of some people. What do they want to do with the money? Who are the foreign nations buying this stolen oil? How many of these nations of the world are your friends? More than 90% of our income from the leftover of the oil that was stolen. We are using it to pay the interest of the money we have already borrowed. And then it is news. I'm sure you listen to the news. We are borrowing more. Meaning what? According to a friend of mine, we are moving steadily to bankruptcy. If that God does not intervene, your children, your grandchildren, your great-grandchildren will still be paying debt. ẹ̀yin ará nínú ìròyìn míì ẹ̀wẹ̀ wàyí o ó ti túbọ̀ farahàn sí ìdí tí ẹ̀yà haúsá fúlàní àtẹ̀yà yorùbá kò fi bára dọ́gba tàbí farajọra lọ́nà kankan báyìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀tun tó tún ṣẹlẹ̀ yìí o. bẹ́yà yorùbá bá wá ń pè fún òmìnira láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan láàyè ọ̀tọ̀ ẹ ò rí i pé ìgbésẹ̀ tó fọgbọ́n yọ ni àbí gbésẹ̀ tó fọgbọ́n yọ kọ́. àní kan ò sí ń bẹ̀. ẹ̀yà yorùbá ti pinnu ìpinnu ọ̀tun wọ́n sì ń sọ ìpinnu wọn dọ̀tun lójoojúmọ́ láti rí i dájú wípé wọ́n dá dúró láàyè ọ̀tọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nítorí àwọn ọrọ̀ àlùmọ́nì tí ẹ̀yà yorùbá nílò láti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa. bákan náà ni ọmọ yorùbá wọ́n pọ̀ tó láti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. ilẹ̀ sìré ló lọ ṣalalu bí ọlọ́run yìí. ẹ̀yà yorùbá jẹ́ ẹ̀yà tó gbọ́n, ẹ̀yà tó lajú, ẹ̀yà tó fẹ́ràn òdodo tí ó sì jẹ́ wípé kì í fọ́pọ̀ mọ́yọ̀. ṣé ẹ ti gbọ́ ìròyìn nípa ìmáàmù tí wọ́n pa lẹ́nu mọ́ tí wọ́n sì yọ nípò nílẹ̀ haúsá nítorí pé ó sọ òdodo ọ̀rọ̀? wọ́n ní kó lọ jókòó ná síbì kan kó lọ rọ́kúnlé. ìmáàmù àgbà mọ́ṣáláṣí Apple Legislative Quarters Sheikh Nuhu Khalid ó ní wọ́n ní kó lọ rọ́kúnlé o látàrí pé
ó tẹnumọ́ pé ẹ̀mí àwọn èèyàn kò jọni lójú lórílẹ̀‐èdè nàìjíríà bíi ti wù kó mọ, èyí tó sì ń panilẹ́kún lójoojúmọ́. ìmáàmù àgbà mọ́ṣáláṣí Apple Legislative Quarters ọ̀hún náà ló jẹ́ wípé ó ní àwọn ìjọba nàìjíríà ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú àti pé òdodo ti sọnù ńlẹ̀ yìí. àwọn ìgbìmọ̀ mọ́ṣáláṣí sọ pé ó sọ̀rọ̀ tí yóò mú káwọn èèyàn kí wọ́n má fẹ́ dìbò nínú ètò ìdìbò tó ń bọ̀. wọ́n ló ti ṣe lòdì sí ìlànà Islam nínú ìwàásù wáàsí ẹ̀ lọ́jọ́ Jímọ̀. ó tọ́ka sí ààrẹ Buhari gẹ́gẹ́ bí ẹni tó ti já gbogbo olúkulẹ̀. bẹ́ẹ̀ náà ni ó bẹnu àtẹ́ lu àwọn adarí ẹ̀sìn. ẹ gbọ́ bó ti wí ní ṣógán lédè Gẹ̀ẹ́sì. Is there nobody to take responsibility? I want to believe that we have all failed. I failed as an imam to teach you that life is sacred. You all failed as parents to teach your children that killing is bad. Our community leaders failed. Our politicians failed. Governors failed. Especially His Excellency, the President of the Federal Republic of Nigeria, you have failed us. We have your video telling Nigerians that the military is capable. Our military is capable. It has all the requirement to tackle this insurgency. And if you are voted into power, you are going to make sure that happens in a short time. You have given 4 years an addition. Yet, ó tẹnumọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé gbogbo ìlú ti já ara wọn kulẹ̀, pàápàá jùlọ ààrẹ Muhammadu Buhari, nítorí pé odidi ọdún 4 gbáko ló ti ní láti fi túkọ̀ ìlú yìí, bó tiẹ̀ jẹ́ kó ṣèlérí ṣáájú wípé òun ò mọ̀pin dé bá ìgbésùnmọ̀mí ohun ìpani nípakúpa tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. àmọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ ńkọ́, níbo lọ̀rọ̀ já sí? ọdún 4 àti ọdún 4 míì ló ti ń lò lọ tó sì fẹ́ẹ̀ tán yìí, tó sì jẹ́ wípé síbẹ̀ kò rí nǹkan kan ṣe lé lórí. ẹnu lásán ni bíi tajàkàrà. níbo nílùú ń lọ? ó ní àwọn tí wọ́n jẹ́ adarí ẹ̀sìn pàápàá wọ́n ti já ìlú kulẹ̀. àwọn tí wọ́n jẹ́ òbí pàápàá wọ́n ti já ìlú kulẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe kùnà láti tọ́ ọmọ wọn sọ́nà tó tọ́, tó wá di pé wọ́n ń pààyàn lójoojúmọ́. wọ́n ń ṣekú pani lọ́tún, ṣekú pani lósì. bẹ́ẹ̀ bá sì gbàgbé lẹ́nu àìpẹ́ yìí ni ìkọlù wáyé lòdì sí ọkọ̀ ojú irin tí ń rìnrìn àjò, tó sì jẹ́ pé èèyàn bíi 21 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ò tí ì mọ lárìjà bí wọ́n wà. wọ́n ṣèkọlù sí ọkọ̀ òfurufú lẹ́nu àìpẹ́ yìí náà ní Kaduna. ọ̀pá ṣùgbà mi dé. lọ́tẹ̀ yìí o èmi gángan máa gbọ́. ọ̀pá ṣùgbà mi dé. ní jù báyìí lọ lórí ìròyìn wa níkànnì Yorùbá Gidi TV fún tàsìkò yìí. Ọlákúnlé Fásùgbà ló kọ mi o. ẹ ṣeun fọ́fẹ̀ẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ fi ń wò wá. ìwọ gbìyànjú bó o báyìí tí subscribe sí ìkànnì wa tẹ́lẹ̀, tẹ subscribe, tẹ agogo ìránnilétí, láìkí fídíò yìí, fi kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. ó dìgbà kan náà o, a fàyọ̀ pàdé. ọ̀pá ṣùgbà mi dé. lọ́tẹ̀ yìí o èmi gángan máa gbọ́. ọ̀pá ṣùgbà mi dé. ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. ọ̀pá ṣùgbà mi dé. ẹ ò Ọlákúnlé mi Fásùgbà. ọ̀pá ṣùgbà mi dé. adùn idán la wà lórí rẹ o. ọ̀pá ṣùgbà mi dé. ẹ wo educative program tí a mi sọ. ọ̀pá ṣùgbà mi dé. àwa ò ní kólókó máa rògbò. ọ̀pá ṣùgbà mi dé. àgbẹ̀ ní kọ́lọ́nà máa yẹ̀ lọ. Fásùgbà mi dé. àmọ́ tó bá roko kó máa gbọ́ wa lọ. tó bá yẹ̀nù kó máa gbọ́ wa lọ. ẹ̀ Ọlákúnlé mi ọmọ Fásùgbà o. Fásùgbà mi dé.